mo délé ní kólókó má lè lọ sóko mo délé ní kọ́lọ́nà má lè yẹ̀nà wọ́n ní má ṣùṣẹ́po mo ṣùṣẹ́po wọn ò bá mi wí wọ́n ní má tọ̀ sáàlà mo tọ̀ sáàlà wọn ò bá mi wí wọ́n ní má fi kóńdé ọdídẹ rẹ́nu dí mo fi kóńdé ọdídẹ rẹ́nu dí wọn ò bá mi wí àké ló ní kẹ́ ẹ má torí mi ké àjà ló ní kẹ́ ẹ má torí mi jà ọkọ ló ní kẹ́ ẹ má bọ̀rọ̀ kọlọkọlọ tó ń bẹ lẹ̀ yìí kọ́ mi lọ́rùn Luthers Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà àwa kọ́ ọlọ́mọ ọba ni ibi ọdún Egungun Iju-Ota ibẹ̀ la wà lénìí lẹ́yìn tí àgàn ti bẹ́ lánàá èní ní Ibodo oko ti ìlú Iju-Ota a ti bẹ̀rẹ̀ ọdún eégún a ti bẹ̀rẹ̀ ní Iju-Ota èní ní Ibodo oko ti ọdún Egungun Iju-Ota ìgbàlẹ̀ ńlá ti ìlú Ìjú ibẹ̀ la wà báyìí o ẹ wo àwọn eégún lára ògiri wọn á ní ó dúró pa lẹ́gbẹ̀ẹ́ ògiri láàbò ayé kò tọ́ òkìkí òpoṣù ariwo òpọjọ́ eégún orí kọkú nìyẹn àjòfóyìnbó ọba ló láyé lébe ọmọlèrè ayé ọ̀yádélé ẹ̀ẹ́gùn àrífádélé nìyẹn ayédoníkẹ́ ayélabọ́lá wọ̀wọ̀ erin àwọn eégún wáriwò náà gbẹ̀yìn ẹ ti ń rí ajẹran ibi ọdún Egungun ti ìlú Iju-Ota yìí ẹ ríran wò ń bẹ ajẹran ló jáde yìí o ajẹran kìkì ìjà ajẹran má kàyín ẹrẹ́rò lẹ́yìn ajẹran ti Iju-Ota òun ló jáde yìí òun ló kọ́ làdé kó tó di pé lórí eégún máa wá jáde ajẹran kìkìkà. àwọn olóyè ọ̀jẹ̀ ló ti wà lẹ́yìn ajẹran yìí. ajẹran ló ti ń kí àwọn àlejò tí wọ́n wá láti wá bá wọn ṣe ọdún Egungun yìí. Òní Arífádélé lára àwọn olóyè ọ̀jẹ̀ ti ìlú Ìjú nìyẹn bákan náà ṣó fún babaláwo àwọn olóyè ọ̀jẹ̀ ti ìlú Ìjú nìyẹn tó bá tó àkókò gbogbo orúkọ àwọn olóyè wọ̀nyí la máa dá. ìyá gan ti ìlú Ìgbẹ̀sà ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀ o. ajẹran ló ti gbé blọọkù yìí ẹ̀rí wọ́n ti bẹ̀ wọ́n máa ń bẹ ajẹran ni wọ́n ti bẹ̀ wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ má ṣe bó ṣe tó ajẹran tó bá ṣe bó ti tó òkìkí á kàn.
ajẹran ló ti wà níwájú àwọn ìyá àgàn ti ìlú Ìgbẹ̀sà tó ń forí balẹ̀ yìí. Àwọn náà ní mo bá ẹ̀ bá. wọ́n ní wàá lọ rí wàá bọ̀ rí o. àlọ́dé àlọ́bọ̀ ń ti elégbò ń sẹ̀sà. tẹ́ bá wo eégún ajẹran yìí dáadáa, ẹran lẹ́rí tó so mọ́ lẹ́yìn yìí tó ń gbé kiri yìí, ṣe rí i pé eégún ńlá ni. ilé Arífádélé, ibẹ̀ ni ajẹran wà yìí. ajẹran ló ti dé ìgbàlẹ̀ yìí lẹ́yìn tó wọ̀lú. ó lọ sílé ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀, ó kọsẹ̀ láwọn ibi tó tó àti ibi tó yẹ. orí ẹran tó gbé kọ́ tó wọ́ kiri látàárọ̀, òun lẹ́rí tí wọ́n ti sọrí kalẹ̀ lọ́rùn ẹran náà lẹ́nu ìnà gbàlẹ̀ yìí. lẹ́yìn tí ajẹran wọlé, àwọn olóyè ni wọ́n ti wà ń kalẹ̀ yìí. àwọn ọlọ́pọ̀ndà ló wà ń kalẹ̀ yìí. mo rí ọlọ́pọ̀ndà ti ìlú Ọ̀tà, mo rí ọlọ́pọ̀ndà ti Ọ̀bẹ́rẹ̀, ọlọ́pọ̀ndà ti ìlú Ìjúlẹ̀ ń wòye o, àrílégbẹgbẹ́. àwọn ló gba àlejò àwọn ọlọ́pọ̀ndà wọ̀nyí. àrò ọlọ́pọ̀ndà o, àjẹgbó àjẹtọ́ ló máa jẹ́ o. àwọn eégún alágbádá ni wọ́n ti ń dé sí ìgbàlẹ̀ yìí. eégún ajófóyìnbó lẹ́rí tó ń bọ̀ yìí o. bí àwọn eégún wọ̀nyí ṣe ń dé ni wọ́n ń wọ ìgbàlẹ̀ lọ. ajófóyìnbó lẹ́rí tí ó ti wọnú ìgbàlẹ̀ yìí. àwọn oníbàtà lẹ̀ ń wò yìí tí wọ́n ti kó bàtà dé. ènìyàn kẹjẹgbẹ́ ènìyàn rò. olórí eégún ló ti ń jáde bọ̀ láti inú igbó ìgbàlẹ̀ yìí o. ẹ̀gẹ́ olókìkí àrán, abara ń re bí oúnjẹ. eégún dé ará ọ̀run kẹ̀kẹ́, ẹ̀gẹ́ dé ará Ọ̀yọ́, Fátólú dé ará Ọ̀yọ́. bá a ṣe rí ẹ̀gẹ́ olókìkí àrán, abara ń re bí oúnjẹ, bẹ́ẹ̀ la rí apàjẹ́ polóbì ọkọ̀ ìyá aláró. olóyè aṣáájú ló wà níwájú ẹ̀gẹ́ tẹ́ ń wò yẹn. ìyá àgan wọ́n rí níbẹ̀, àkú ọdún o. ọlọ́pọ̀ndà obìnrin pòmọ́ ló wà ń kalẹ̀. lábòrò ló ń bọ̀ yìí o. òun ló ń forí balẹ̀ fáwọn olóyè ọ̀jẹ̀ yìí, àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ti ìlú Ìjú. Ọ̀yádélé o, eégún Arífádélé nìyẹn. Ọ̀yádélé, Ọ̀yá ti Ìjú. eégún òkìkí òpoṣù òun lẹ̀ ń wò yìí. eégún orí kọkú, ọmọọba onílògbò àṣòwò, àrígbáńlá bomi ẹ̀kúsèrè, àkó àṣeyẹ o. Ọ̀yádélé kékeré lẹ̀ ń wò yìí. olóyè aṣáájú ti ìlú Iju-Ota, òun ló wà níwájú ẹ̀gẹ́ olókìkí àrán yìí àti apàjẹ́ amúlùdùn, gbogbo wọn ló wà ń bẹ̀.
àjọ fóyìnbó. Fóyìnbó ọmọ àárẹ̀ àjò fóyìnbó ọmọ àárẹ̀ òfodófodó òfodòfó yàrá ọjọ́ tí àjò fóyìnbó ti fodò ní mẹ̀kúnnú ìjọ náà ló ti yé odò fò. ọjà rẹ o tìtorí pé o lọ́gbọ́n lórí àti wípé o lérò lẹ́yìn bíbí rẹ o máa ṣe fọwọ́ rà lọ́jà o. àyè kò tọ́ lẹ rí tí ó ń jó fún wa báyìí tí wọ́n ń kọrin fún. olóyè ọlọ́pọ̀ndà ló wà níwájú ẹ̀gẹ́ olókìkí àrán yìí. àwọn ọlọ́pọ̀ndà orílùú lẹ́rí tí wọ́n ń bọ̀ yìí láti wá pàdé ẹ̀gẹ́ olókìkí àrán látòrí ọlọ́pọ̀ndà ti ìlú Ọ̀tà. àwọn ló ń bọ̀ láti wá pàdé ẹ̀gẹ́ olókìkí àrán báyìí. àrò ọlọ́pọ̀ndà ẹ fún ẹ̀gẹ́ olókìkí àrán láyè ẹ jó fún wa. ìyá gan ló ń bọ̀ yìí pẹ̀lú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tó kù. ẹ̀gẹ́ dé ará Ọ̀yọ́ Fátólú dé ará Ọ̀yọ́. ọdún yìí á tòrò á dùn fún wa àṣẹ lówó lọ́wọ́ àṣẹ bímọ lémọ. ẹ̀gẹ́ olókìkí àrán ló ń wúre báyìí ó ń wúre fún àwọn ọmọ ẹ̀ tán wá bá ṣọdún. àwọn ọlọ́pọ̀ndà ni àwọn eégún forí balẹ̀ fún wọ̀nyí àwọn náà ń jùrù kẹrẹ sí wọn ṣọlọ́pọ̀ndà ló lórí ọlọ́jẹ̀. àṣẹ gbogbo àwọn ọlọ́pọ̀ndà ló dá ìrùkẹ̀rẹ̀ jọ tí wọ́n ń ṣàdúrà fún ẹ̀gẹ́ olókìkí àrán yìí. tá a bá sọ̀rọ̀ ọdún Egungun ti ìlú Iju-Ota yìí ọdún eléyìí ni ọdún àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ní Iju-Ota. ẹ̀rí gbogbo àwọn ọlọ́pọ̀ndà orílùú gbogbo wọn ló wá wúre fún ẹ̀gẹ́ náà ó wúre fún wọn padà lẹ́yìn náà bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ rajó.
àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà gbogbo wọn ló wà ń bẹ̀. bẹ́ẹ̀gẹ́ ṣe ń jó gbogbo àwọn ọlọ́kàndà ni wọ́n ń bá jó ni wọ́n ń fò fáyọ̀ pẹ̀lú ẹ̀gẹ́. àfojúkùn ẹ lọ́dún yìí àtúrí ẹ níwòye ẹ̀mí èyí tẹ́ bẹ̀rẹ̀ nílùú Ìjú yìí kò ní já ṣe mọ́. a máa ṣe nígbà ni pẹ̀lú owó àlàáfíà ẹ̀mí gígùn tọmọtọmọ bẹ́ẹ̀ ló ṣe máa rí. ẹ̀gẹ́ o ẹ̀gẹ́ ti ìlú Ìjú yìí ó ń jó gidigidi. ẹ fún baba láyè ẹ jẹ́ kí baba jó. bẹ́ẹ̀ gẹ́ ṣe ń jó bẹ́ẹ̀ la pàjẹ́ polóbì ọkọ̀ ya láró àwọn náà ń jó. gbogbo wọn ló ń jó pẹ̀lú ẹ̀gẹ́ olókìkí àrán. bẹ́ẹ̀ ni gbogbo àwọn alágbádá àwọn náà ń túyàgbá. bẹ́ẹ̀ ni arápá ló ń sọ àwọsílù. àwọn ìyá àgbọ̀jẹ̀ ti ìlú Ìjú Ọ̀tà àwọn lẹ̀ ń wò yìí. tá a bá ń sọ nípa ọdún egúngún ti ìlú Ìjú Ọ̀tà tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, a gbọ́dọ̀ kí àwọn olóyè, kákọ́ba, kákíjòyè, akíkábíyèsí ọba Ṣódẹ̀yìndé Oníjú ti Ìjú Ọ̀tà. bákan náà baálẹ̀ Nájímù Alágbẹ̀, baálẹ̀ ti ìlú Ìjú, akí akó ọdún akó àṣeyẹ o, àṣẹ ìṣàmọ́dún, àṣẹ nígbà ń bẹ̀. mi ìfẹ́ ká pàdánù àwọn orin wọ̀nyí, àwọn orin ìṣẹ̀ǹbáyé wọ̀nyí ni mo ṣe máa dánu dúró díẹ̀díẹ̀. atọ́kùn ti ọ̀bẹ̀rẹ̀, iwájú ẹ̀ ni ẹ̀gẹ́ olókìkí àrán dé báyìí, tóun náà ń forí balẹ̀ fún ẹ̀gẹ́ tí ẹ̀gẹ́ ń wúre fún un. tá bá ń sọ̀rọ̀ nípa ọdún egúngún ìlú Ìjú tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ jẹ́ ká kí àwọn olóyè bí ẹ̀gẹ́ ṣe ń fẹsẹ̀ rájò fún wa. a kí ọlọ́pọ̀ndà tó jẹ́ olórí ọlọ́jẹ̀ ti ìlú Ìjú Ọ̀tà. bákan náà olórí ọlọ́jẹ̀ olóyè akíyín, alápinni, akí alágbà, amọ́jẹ̀níyì, oníkòyí, àgbàgbé eléfìrí àgan. bákan náà atọ́kùnmọkùn ó lé akíyín, ọ̀sìn ìmọ̀ràn ọ̀jẹ̀ akíyín, ẹkí o ìtàkùn ọ̀jẹ̀, òpélà kọ̀lú ọmọdé abíolúwo akíyín, aṣíwájú ọ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo yín la kí. ẹ kú ọdún o, ẹ kú ìyèdún. ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún eégún nílùú Ìjú yìí, àṣẹ̀mí àṣẹ nígbà ń bẹ̀. bákan náà lè gbàgbé àwọn ìyá àgbà ọ̀jẹ̀
látòrí ìyá àgan, ìyámọdẹ, alápínní obìnrin, olóògbín obìnrin, ọlọ́pọ̀ndà obìnrin, gbogbo yín la kí. Akólóyè aṣáájú ọ̀jẹ̀ kékeré ní kinní kan tí ń kọ́mọ ẹ̀ lásọ̀. Aṣáájú ọ̀jẹ̀ wa nílùú Ìjú yìí ó jẹ́ àgbàlagbà púpọ̀ torí kò sí olóyè tó kéré. Èèyàn ló ń kéré, oyè kì í kéré. Mo ká aṣáájú ọ̀jẹ̀ ti ìlú Ìjú. Ẹ̀gẹ́lẹ́rí tí ó ń kọsẹ̀ káàkiri gbogbo ìlú Ìjú yìí. Èṣọ̀run ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà, ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀. Ibi tí àwọn ọlọ́pọ̀ndà fi ìdí kalẹ̀ sí lẹ́yìn tí wọ́n wá pàdé ẹ̀gẹ́ lẹ́ẹ̀kan, wọ́n ti wà níkàlẹ̀. Ẹ̀gẹ́ náà ti wá ṣe ẹ̀lẹ́ńbẹ̀hún sí gbogbo àwọn ọlọ́pọ̀ndà orílùú. Wọ́n ti fún ẹ̀gẹ́ lówó torí eégún ẹ̀gẹ́ olókìkí àrán yìí tó bá jáde adélé àwọn olóyè wọ́n á fún lówó, wọ́n á fún lọ́tí. Ilé ọlọ́pọ̀ndà ni ẹ̀gẹ́ ń wọ̀ lọ yìí, ó gbọ́dọ̀ délé gbogbo àwọn olóyè. Ọlọ́pọ̀ndà ti ìlú Ọ̀tà, ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀. Ọlọ́pọ̀ndà ti Ọ̀bẹ́rẹ̀, ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀ o. Ọlọ́pọ̀ndà Ìlógbò Àṣòwò, ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀. Àti gbogbo àwọn ọlọ́pọ̀ndà tó wà ń kalẹ̀, gbogbo yín mo kí o. Mi ò lólódì ẹnìkan. Èṣọ̀run ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà, Ayélogún dìrì ọgbọ̀n, bàbá àsàlẹ̀ ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà, ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀. Sákárà ni wọ́n tún lù fẹ́gùn yìí tó ń fẹsẹ̀ rájó ní mùkúlùmùkẹ́. Abẹ́rẹ́ ẹjọ́ láti orílẹ̀ Agége, ẹ kú àgbọ́dìde, ẹ kú àdúró tí ẹ ṣe o. Tí wọ́n bá ṣe ọdún eégún báyìí ní ilẹ̀ Àwórì, gbogbo ìlú káàkiri ló máa wá láti wá bá wọn ṣọdún. Ṣàṣà nílùú tí ò sí ń bí lénìí ní gbogbo ilẹ̀ Àwórì wa yìí tí wọ́n bá Ìjú ṣe ọdún. Ọlọ́jẹ̀ wọ́n máa ń bára wọn ṣe káàkiri gbogbo ìlú ni. Ààfin ọba Ṣódẹ̀yìndé Oníjú ti ìlú Iju-Ota, ibẹ̀ ni ẹ̀gẹ́ olókìkí àrán dé yìí, tí arápá tó ti ń sọ àwọ̀sílù tí ẹ̀gẹ́ ti ń jó. Ó ṣe ẹ̀lẹ́ńbẹ̀hún sí baba ni. Ilé ọba Ìjú, ibẹ̀ ni ẹ̀gẹ́ olókìkí àrán wà yìí. Kábíyèsí ti fi ọtí ránṣẹ́ lẹ̀ pẹ̀lú owó, òun náà gbé fẹ́gẹ́ yìí o. lẹ́yìn tí ẹ̀gẹ́ kò láàfin ọba,
ó ti kán sílùú padà báyìí. ọlọ́pàá wọ́n wà níwájú ẹ̀gẹ́ bákan náà atọ́kùn wà ń bẹ̀. gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ tó kù náà wọn ò gbẹ́yìn. olórí eégún wa nílùú Ìjú yìí ọdẹ eégún tó ń jó gidigidi tó bá rìn báyìí a máa mi lẹ̀ǹgbẹ̀ bàbá máa fẹsẹ̀ rájó. bákan náà apàjẹ́pọ̀ olóbì ọkọ̀ ìyá aláró àwọn náà ń mì bẹ́ẹ̀ náà ń jó amúlùdùn náà ò gbẹ́yìn. Psalm 20 executive chairman Egungun local government ẹ ṣe ẹkọ àgbọ́dìde o alága náà wà. Iwájú baálẹ̀ ni ẹ̀gẹ́ olókìkí àrán wà yìí tó ń wúre fún baálẹ̀ ti Iju-Ota. ṣé mọ̀ pé ẹ̀gẹ́ délé ọba ó jó ilé baálẹ̀ ló wà tó ti ń jó fún wa báyìí. ẹ̀gẹ́ ló ń ṣàdúrà fún gbogbo àwọn tó wà níkàlẹ̀ tí wọ́n bá ṣọdún yìí. ìyá àgàn ẹ kú òde o àkú ọdún àkú ìyèdún o ọlọ́pàá ọ̀jẹ̀jú ti kúrò ní yẹ̀yẹ́. ọ̀jẹ̀jú ti kúrò ní yẹ̀yẹ́ àìjà. àwọn eégún alágbádá yìí gbogbo ọ̀nà ń jó náà fò fáyọ̀ ẹ rí bẹ́gẹ̀ ṣe ń jó tápàjẹ́ ń jó amúlùdùn ń jó gbogbo àwọn eégún alágbádá yìí pátá gbogbo wọn nínú wọn ń dùn tó ń jó tó ń fò fáyọ̀. tá a bá ń ṣe ọdún eégún báyìí ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ nílẹ̀ Àwórì tí olórí eégún bá ti faṣọ wọ́lẹ̀ tó faṣọ gbálẹ̀ báyìí gbogbo ohun bíi tó wà ń lu ẹ̀ ó ti kó lọ ó kóre wọlé nìyẹn. lẹ́yìn ọdún eégún báyìí ìrì abẹ̀ sí wọ̀lú wá kò ní sí pé nìkan ṣàìsàn níríkú ọ̀wọ́wọ́ ìyẹn lọ́dún eégún wà fún a fi ń ṣètùtù sílùú ni fún àǹfààní ẹ̀yin tí ẹ bá mọ̀ òun là ń sọ tí ẹ̀ ń gbọ́ yìí. ọdún eégún kì í ṣe nǹkan kékeré kì í ṣe ohun tá a lè mú ṣeré nílẹ̀ Yorùbá. ọlọ́hàn jẹ́ ti ìlú Ọ̀tà ẹ̀kú àṣeyẹ ẹ̀kú àdúrótì o.
eégún ló wọ̀lú títí tó ti dé agbo Ayílára yìí. Ayílára náà wá ṣeré fún anjọ́ náà. Agbo Ayílára la wà báyìí. Orin lẹ ti gbọ́ lẹ́nu ọmọọba Adégòkè Ayílára yìí. Lẹ́yìn náà àwọn ìyá àgbà ọ̀jẹ̀ gbogbo ló ti wá wà ní ìkàlẹ̀. Gbogbo ìlú káàkiri làwọn olóyè ọ̀jẹ̀ ti wá. Olóògbìn ti ìlú Ìlàsà ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ o. Ọ̀yádélé eégún Àrífádélé òun ló ń forí balẹ̀ yìí. Òun àtọmọ ẹ̀ ní Ọ̀yádélé lọ́mọ. Ọlọ́hàn ẹ̀kú ijó ìyálóde ọ̀jẹ̀ ń kọ́ ti ìlú Ọ̀tà sọ́nbẹ lálàáfíà ara o. Gbogbo àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà àwọn ni wọ́n ń jó yìí. Agogode tó ń bò ṣàlẹ́rù òun ló ń ṣàdúrà yìí níwájú ẹ̀gẹ́. Àwọn olóyè ọ̀jẹ̀ ti ìlú Ìyẹ́sí nìyẹn. Ibi ọdún Egungun ti ìlú Iju-Ota la wà. Ibi tí eégún ti ń bọ odò oko. Fáfàní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa Lutas Films and Record International. Agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà. Gbogbo àwọn iṣẹ́ ìbílẹ̀ báyìí ọdún Egungun gbogbo ìlú káàkiri. Ẹ máa lọ bá wa wò lórí YouTube channel wa Lutas TVC. Ẹ click sórí ẹ̀ kẹ́ ríran wò. Tẹ́ bá ti subscribe ẹ máa share ẹ máa like ẹ. Ẹ̀gẹ́ olókìkí àrán abara rìn bí oúnjẹ nífọdún eléyìí ṣàṣemọ́. Ọdún eégún dùn ó dùn nílùú Ìjú lélẹ̀.
èní dùn. Ẹ̀gẹ́ olókìkí àrán àbàrà rẹ̀ bí oúnjẹ pẹ̀lú apàdé àti amúlùdùn àwọn náà kọ́ wọ́n rìn. Ẹ̀gẹ́ ló tún jó fún wa báyìí. Ijó ẹ̀gẹ́ yìí wù mí púpọ̀, ẹ jẹ́ ká rí ijó ẹ̀gẹ́. Lẹ́yìn tí ẹ̀gẹ́ wọ́ gbogbo ìlú tó ti kọsẹ̀, ó délé ọba, ó délé ìjòyè, ó dọ́dọ̀ ọba lẹ̀, ó délé gbogbo àwọn olóyè ọ̀jẹ̀, gbogbo olóyè ìlú, gbogbo ẹ̀ ló dé. Ó ti wọlé sí ìgbàlẹ̀ padà báyìí.